ní báyìí tó já sí wípé ẹlòmí ń bẹ tí àgán ní ara wa báyìí a máa ń wúra wa ní òkèrè ní kọ́lá ẹni bàbá wa kan wà gbogbo kọ wọn jẹ sàárà àwọn máa ń jẹ sàárà dáadáa lọ rí nígbà tí mo rí wọn mọ́ tó bàbá yìí náà tẹ ọlọ́run ní kí ara wọn tutù wáyé kí ìṣesí wọn tutù wáyé ọlọ́run kó sẹ́ni kàkà wa lẹ́sẹ̀ dáadáa. Àwọn àgbàlagbà ti sọ̀rọ̀ àwọn protocol ń bẹ bàbá Mudiru Markaz ti wà níbà yìí bàbá Waziru Markaz àti wà níbà wọ́n ti sọ̀rọ̀ pípé tí wọ́n pè mí èmi kàn ní pé wọ́n fẹ́ fún mi ní privilege kí èmi náà ti sọ ṣe rí nǹkan ti bàjẹ́ gan lọ́n kó bá wa tó ṣe òkèèrè láti máa wò ẹni tí bá ń wò kèrè tí bá fi dájọ́ ń tara ẹ̀ nígbà ẹ̀ wò sàlẹ̀ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn táwa ní báyìí a fi kámú àti túláàsì Islam kíra wa ni ńbẹ mi báyìí ló jásí wípé tí o bá ṣe kámú àti túláàsì Islam ọláì àìkẹlòmí ṣé ká sọ lórí ọ̀rọ̀ látàrí ká ti gbọ́ tẹ́nìkan kan sọ tá sì lẹ́rìí fún lágbájá ẹ̀sọ́ báyìí ìjọba yìí àmọ́ afọlọ́hu àmà sálàfà nǹkan tí a fẹ́ ṣe níbà rẹ̀ òun náà ni tẹ́mi fẹ́ mú wá gẹ́gẹ́ bí àbá tí mo rí wípé ẹ lọ ẹ̀yin bàbá wa prof ẹ ti ń ṣe é tipẹ́ mo kàn tún fẹ́ pé àkíyèsí yín sí ni òun náà ni àtàsámọ́ wa islah zat al-bayn ṣẹ́rí forgiveness ká ṣàmójúkúrò fúnra wa tá a bá ṣàmójúkúrò fúnra wa a ò ní lè ṣiṣẹ́ papọ̀ a dẹ̀ ní lè débi kankan. ní ibi báyìí a rí àwọn tó jásí wípé wọ́n ṣílẹ̀kùn tàṣámù ká ṣàmójúkúrò fúnra wa a rí àwọn tí wọ́n ṣí kalẹ̀ fún wa dáadẹ́ rí lò nínú àwọn tí wọ́n ṣílẹ̀kùn àtúnṣe lẹ̀ òun náà ni bàbá wa Mudiru wa Dr. Nasir bàbá ni Mad a lọ sọ́dọ̀ wọn a gbé àwọn ọ̀rọ̀ lọ ọ̀rọ̀ náà jẹ́ lójú ọ̀pọ̀lọpọ̀ àkàbàrù làwọn gbà tí mo bá jí láàárọ̀ oríṣiríṣi mẹ́sẹ́gìsì àwọn èèyàn ti drop ẹ̀ lórí àwọn mẹ́sẹ́gìsì social media àwọn kan wà tí ti ṣe ní sí mo ti ṣe àwọn kan lásùbà ẹnìkan tó wá rí wípé mi ò ṣí kan ó tún ní mùláházọ́ sẹ́ríà so mi ò tẹ̀ sí dá lóhùn kí ló fà á ní wípé kò sí ẹnìkan nínú àwọn àfáà tí wọ́n máa sábà ṣe wá sí ní social media tí wọ́n tayọ àlà àbí wọ́n lé òpó àbí wọ́n ọ̀rọ̀ lé lọ́dọ̀ wọn sí ọ̀dọ̀ wa pàápàá jùlọ nǹkan tó bá ní ṣe pẹ̀lú bàbá tó bí mi àbí tó bá ní ṣe pẹ̀lú Markaz àbí tó bá ní ṣe pẹ̀lú Islam mẹ́tẹ̀ẹ̀ta yìí mẹ̀yàrú tẹ́mi máa fi dá sọ́rọ̀ yẹn al-Islam
summa walidi summa al-markaz. Kò sẹ́ni tẹ́mi ò rí pé but mo rí wípé akàfẹ́ máa fẹ́ yín òkèèrè síra wa tí ó sàǹfààní mẹ́ tó jásí wípé ó dẹ̀ jẹ́ kókó káṣe islahu zati bayn. Mi mọ bẹ́ ṣe fẹ́ ṣe bóyá ẹ máa ní àwọn bàbá ti sọ̀rọ̀ marja'iyya ó wà very very important. Títẹ̀ hálù tó ṣe kìíní nìyẹn. Ṣé wá lábẹ́rẹ̀ náà ni wípé a nídìí àwọn èèyàn tí wọ́n máa gbé dìde ẹ lọ bá àfà lágbájá tẹ̀lé àfà lágbájá nǹkan báyìí ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ apá náà because iná yẹn máa ràn ní tó bá ti rán múbì kan yóò múbò míì. Ọlọ́run ló mọ iye iná fìtínà tí èmi àti bàbá Madu ìtàpá náà. Kò jẹ́ sí nǹkan tó jẹ́ ká rí àwọn iná yẹn paná ju wípé wọ́n ṣílẹ̀kùn rẹ̀ lẹ̀ fún wa. Àwọn ọmọ kan ní kí wọ́n sọ̀rọ̀ sí Markaz. Èmi àti wọ́n lè fi wà lẹ́nu ẹni tó ti lé lọ́dún mẹ́ta àwọn prof náà mọ̀. Prof mo sọ fún prof ní Dr. Nasiru ṣe tó bá ẹ pè wọ́n nọ́mbà wọn rè mo lè pè wọ́n lọ́mọ kan ọmọ kéwù yìí ni gẹ́gẹ́ bí nǹkan táwọn èèyàn ń sọ wípé àwọn àfà àwọn mudara al-madaris wal mu'assisin wọ́n ní influence lórí àwọn ọmọ wọn. Ẹnìkan náà ti sọ wípé àwọn Tìjàníyà náà àbáwọn oníṣúfì náà ní influence kò ó kíní yẹn àwọn béèrè pé ta ló ní influence jù náà méjèèjì? Ṣé àwọn oníṣúfì ní influence lórí àwọn mùrídì wọn báyìí? Ṣé àwọn àfáà lékéwú náà ṣé wọ́n ní influence lórí àwọn ọmọkéwú wọn? Torí pé lẹ́ẹ̀kan náà tí mo pé Dr. Nasir ọmọ tó sọ̀rọ̀ yẹn wà nínú ẹ̀tìkáàfù wọ́n dẹ̀ lọ gbé wá pẹ̀lú bàbá ẹ̀. Yes. Wọ́n lè bá sọ̀rọ̀ wọ́n lè ní tọ́ òun ní oníkó pè mí ó sì pè mí mọ́tò àti àná ẹ̀ síbẹ̀. Àwọn bàbá wa tó wà níbà ẹ̀ wọ́n máa jẹ́rìí. Èmi máa ń pe Professor Kakuri dáadáa torí pé èmi rí wọn gẹ́gẹ́ bí ọmọ Sheikh Adam tó jásí wípé wọ́n ṣe sàlàfíyà. Bàbá ò tako kéèyàn ṣe sàlàfíyà. Tàbá ń sọ̀rọ̀ manhaj Markaz ò tako kéèyàn jẹ́ sàlàfí kò dẹ̀ tako kéèyàn jẹ́ súfí. Ẹ máa ń pe Markaz ní ilé kéwú bídíà. So ìgbébẹ́ à ń kọ́ wọn bídíà. Kò síbi tí wọ́n ti ń fa tẹ̀sùbá tàbí ṣe ìzáwíà. Wọ́n lè kọ́ wa ní nẹ́kàlì èmi ò mọ̀ tùrábì mi ò mọ̀ ṣe mi ò mọ̀ àwọn tí wọ́n lọ ń tọ́ bá kọ́ wọ́n lọ kọ́ tàbí kí ó jẹ́ ọ̀nkù rẹ̀ àbí whatever ṣe wọn sáà ní. So àwọn prof èmi máa ń pè wọ́n pé afá alágbájá ṣé ọ̀rọ̀ dáhàwà sàlàfíà náà ló débi tó fi ṣe járíhù fún ṣàṣíyà wa báyìí. Ó lè fẹ́ jẹ́ ká tún ríra wa ń jọ́ kejì ká tún kíra wa èmi ọmọ ọdún yẹn ṣe o. Tẹ́ bá fẹ́ fẹ́ ká jọ ṣiṣẹ́ papọ̀ kò ní jẹ́ nǹkan tó jẹ́ àmọ́ it is better ká pé àwọn èèyàn ká ṣe islahu zati bayn. Nínú àwọn tí mo sálámọ̀ sí láàárọ̀ yìí tí mo ti sálámọ̀ sí mọ́ ẹni sùúrù ẹ̀ èmi ní kí ìdápọ̀ wọn. Mo tún àwọn èèyàn tí mo ní àwọn question mo fẹ́ béèrè lọ́wọ́ wọn pé wọ́n lè sọ báyìí ẹ sọ báyìí ẹ sọ báyìí ẹ sọ báyìí. Kí la fi lẹ́tọ̀ọ́ sí àwọn ọ̀rọ̀ tẹ́ sọ yìí? Ṣé ẹ understand mi? Èmi rí ní ìrí wípé ká ṣe islahu zati bayn. Then ṣe rí mushkila kan wà o. Àfáà wa ọlọ́rẹ̀ sọ̀rọ̀ yẹn. Wọ́n fi Lárúbáwá tó jìn gan. Wọ́n fi Lárúbáwá yẹn sọ̀rọ̀.
èmi wá fẹ́ mú lárúbáwá yẹn wá sí tòsí. ṣe rí problem tá a ní òun náà ni wípé القيادة الإسلامية لليورباي القيادة الإسلامية في هذه الديار òun dá wàhálà lẹ̀ tó já sí wípé àwọn èèyàn ò fẹ́ gba àwọn tó wájú yẹn wọn ò fẹ́ rí wọn lórí já sí wípé wọ́n fẹ́ ṣe ìṣàwù kìíyàtà títí wọn lókè ìgbà tí wọ́n bá sì nírú àkídà yẹn lọ́wọ́ èmi bí lè gbé a lè rí nǹkan ṣe. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. نعم شكرا جزيلا لفضيلة الشيخ الدكتور محمد جمعة آدم عبد الله الإلوري جزاكم الله خيرا كثيرا nínú tí àwọn bàbá fọ̀dílátù Dr. Muhammad Juma tí wọ́n bá wa sọ òun náà ni wípé àtàsáàmùhù ká máa ṣe àmójúkúrò fúnra wa nínú ọ̀nà tí a lè gbà rí ìṣọ̀kan nílẹ̀ Yorùbá. ẹ̀nà adámáṣẹ̀ dé ká máa gba àwọn tí wọ́n ti ń bẹ wájú yẹn ká máa gbà wọ́n ní aṣíwájú wa dábàá ti ń ṣe léyìí ìṣọ̀kan tá a wá yẹn á di ṣíṣe láàrin àwa mùsùlùmí nílẹ̀ Yorùbá. Nísìnyí I would like to